èyí ni bí ètò ìsìnkú Ogogo yóò ṣe lọ láàárọ nílùú Ilaro. Òní ọjọ́ ajé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2026 ni wọn yóò sìnkú gbajúmọ̀ òṣèré Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sógògó sí ìlú abínibíni rẹ̀ tí í ṣe Ìlarọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Aago 3 ọ̀sán ọjọ́ àìkú àná ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2026 ni Ogogo jáde láyé lẹ́ni ọdún 64 lẹ́yìn àìsàn jẹjẹrẹ onípele 4 tó ń bá a fínra. Àtẹ̀jáde tí àgbà òṣèré ọmọọba Jídé Kòsọ́kọ fi síta lórí ìsìnkú náà ṣàlàyé pé ọjọ́ àìkú tí Ogogo jáde láyé náà ni wọ́n yóò gbé òkú rẹ̀ dé Ìlarọ̀ ibi tí wọn yóò ti tẹ ní ẹ̀tẹ́ ẹ̀yẹ lónìí ọjọ́ ajé ṣáájú ìsìnkú rẹ̀ tí yóò wáyé láago 11 àárọ̀. Àtẹ̀jáde tí Jídé Kòsọ́kọ fi kéde ikú àti ìsìnkú náà kà pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn akéde ikú Alhaji Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ogogo ẹni tó jáde láyé láago 3 ọ̀sán ọjọ́ àìkú ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2026 lẹ́ni ọdún 64 nípa ibi tí ètò náà yóò ti wáyé Asade Ogunlóye Pavilion Ìlarọ̀ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ń pè é. Bákan náà ni àwùjọ àwọn ẹlẹ́sìn Islam ní Ìlarọ̀ kéde ètò ìsìnkú Ogogo láti ẹnu ìmáàmù àgbà wọn. Àwùjọ àwọn ẹlẹ́sìn Islam Ìlarọ̀ náà bẹ̀rẹ̀ ìkéde ọ̀hún pẹ̀lú ọ̀rọ̀ Lárúbáwá tó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un túmọ̀ sí pé ọ̀dọ̀ Ọlọ́run ni a ti wá ọ̀dọ̀ rẹ̀ náà sì láò padà sí o. Wọ́n kéde pé àwọn pe ẹbí ọ̀rẹ́ àti gbogbo èèyàn láti wá káwọn jọ bu ọlá ìkẹyìn fún Ogogo òṣèré tíátà tó jáde láyé lójijì. Gbogbo bí ètò ìsìnkú náà bá ṣe ń lọ a ó máa mú un wá fún yín. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.